èmi sì máa ń sọ lẹ́nu àti màá ti sọ ní pé torí pé dáwà that is a fẹ́ pa àwọn èèyàn sẹ́sìn la fi wọnú Sunnah kì í ṣe mọ̀ lágbà wọnú Sunnah ẹ wò dáadáa àgbọ́yé pé Ọlọ́run jẹ́ kí ní iye mi jẹ́ pé àwọn èèyàn sí òun la fi wọ́ rẹ̀ òun náà ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní university pé àrí brother kan wọ́n lọ́wọ́n làmíràn ní kíníkan ó lè mọ́mọ̀ púpọ̀ ṣùgbọ́n mọ̀ pé tóun sọ òdodo ni àbí so àsìkò yẹn ó wúlò ìgbà tó padà ayá tí màá wá fẹ́ lójú ẹnu kékeré yẹn ò ká mọ́ àwọn nǹkan sì wá dọ̀gá tù dáwà so ó lè ká sọ pé lágbájá onímọ̀ tani onímọ̀ ó ti dọ̀gá tù dáwà but ibi tó dé onísìn ó ní the co-build the capacity ó lè fún torí pé ó ti dọ̀gá tọ̀ kí láwà ṣe sáwà sọ pé torí pé kò wá nímọ̀ kìí ṣe èèyàn dáadáa ni tọ̀ bẹ́yàn bá ti pé irú zaka àwọn bá ti tí zaka rẹ̀ bá gbé tó rẹ̀ pé ìmọ̀ sí wùyàn kò sí nǹkan téèyàn lọ fún tó jùlọ mẹ́sìn but tí zaka yẹn ò bá gbé the next thing téèyàn máa ń ṣe ni ó kọ́ déédéé ibi tí zaka rẹ̀ bá wá ó wá wo ọ̀nà wo nínú àwọn ọ̀nà téèyàn fi ń súnmọ́ Ọlọ́run ṣe fátìwò fún ọ̀nà bẹ́ẹ̀ ẹyọ kan advice mi fẹ́ fáwọn èèyàn o kò ráìtì ká pé gbogbo èèyàn ni kó dáàfá kò ráìtì tán bá dáàfá níjọba bá ní ìdòwó kí láà ṣe ẹgbọ́n kìí sì ṣe pé máa pé lágbájá ní afdol kìí ṣe alam ní afdol ní gbogbo ní lágbájá ló nímọ̀ jù náà ló wá lọ́lá jù bẹ́ẹ̀kọ́ táwọn fẹ́ sọ pé lágbájá lọ́lá pé that is ipò tó ní totality ń tọ́lọ́run ọba fún náà fi ń ṣe àti tí ń ṣe ìmọ̀ is just one out of it tẹ́yàn bá ní wá mọ̀ ibi tẹ́yàn náà bá lè wúlò sí ẹlòmíbẹ̀ ṣe dáwà ni ẹlòmíbẹ̀ ṣe kó ṣe kí ni sọ́dákọ̀ ni ẹlòmíbẹ̀ ní sí pé kó wá owó ni kó kó àwọn èèyàn lọ́wọ́ ni àti nǹkan míì náà tẹ́yàn bá lè ṣe àmọ́ kó kálukú wá mọ̀ nǹkan tí ó fi wúlò fẹ́ sí. Jazakumullahu khairan.